Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ mi tó bá fẹ́ dàbí everybody ó gbọ́dọ̀ máa ronú bí everybody lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn náà ni sàn án láàrin ajínimúni pẹ̀kọ̀rọ̀ máa fi ṣe lénìí tààràtàrí máa lọ mi ò ní dáyín lágara ọ̀rọ̀ ẹ ti mọ ìṣe mi wípé bó ṣe lọ ni mo máa mú wá sí etí ìgbọ̀n yín we inform we update we inform when we educate we entertain òun ni ohun tí ọ̀rọ̀ náà bá dé láàárọ̀ yìí. Forílẹ̀ ibi wá kágbéga 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 fálérí. Ìgbàgbọ́ wa ni pé bá ti bẹ̀rù la bọ́mọ́ ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká jọlá ìṣọ̀kan wa tó òmìnira ní kẹjẹ ká máa lépa ìtẹ̀síwájú ìfọ̀pọ̀ ire àtòhun tó dára. Ọmọ Oòduà dìde bọ́ sípò ẹ̀tọ́ rẹ ìwọ ní ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. 4 + 4 a máa jẹ́ 8. Ìtẹ̀síwájú ilẹ̀ Yorùbá kò ní dàrú. Gbogbo ẹni tó bá ń pètò pé kí ilẹ̀ Yorùbá kó má ní àṣeyọrí látara gbogbo tí àwọn bàbá tí Ọlọ́run kó ilẹ̀ Yorùbá lé lọ́wọ́, àwọn ni the custodian of the two. Lóòótọ́ a disagree pẹ̀lú àwọn bàbá wa lọ́pọ̀lọpọ̀ nígbà tí a bẹ̀rẹ̀ ìrìn àjò pé kí olúkálukú dá wà ní ilẹ̀ káàárọ̀ òjíire. Àmọ́ bí gbogbo wa ṣe ti wá rí pé àwọn ẹ̀yà kan ń bẹ, àwọn ò fẹ́ agenda bí nǹkan ṣe ń lọ, àwọn fẹ́ kí nǹkan tó jẹ́ ti gbogbo wa kó jẹ́ pé àwọn nìkan làwọn máa jàǹfààní ẹ̀. Àwọn fẹ́ kó jẹ́ pé àwọn nìkan làwọn máa wà ní ipò agbára. Àwọn ò tẹ̀ fẹ́ jẹ́ kí ẹ̀yà míì kó jàǹfààní Nàìjíríà náà, nítorí pé gbogbo wa náà la kúkú mọ̀ pé Nàìjíríà tí àwọn òyìnbó kó lé wa lọ́wọ́ a ti mọ̀ dájú nísìn, kò sẹ́ni tó ṣẹ̀ máa sọ yẹn fẹ́ nìkankan mọ́, kò sẹ́ni tó máa sọ pé òun mọ̀ pé a kì í ṣe ẹyọ kan, ẹ̀yà ọ̀tọ̀ọ̀tọ̀ ní gbogbo wa. Àwọn òyìnbó ló dé lánàá ni wọ́n bà àpèrè àwọn ọba wa jẹ́ tó gbélé àwọn olóṣèlú lọ́wọ́, àmọ́ lọ́dọ̀ tiwọn àwọn maintain system tiwọn tó ń ṣiṣẹ́, torí pé ọba ìlú yìí ìyẹn King Charles òun ni olórí aládé fún United Kingdom, òun ni àwọn politicians ṣiṣẹ́ fún. But ní ọ̀dọ̀ tiwa is the other way round. Àwọn olóṣèlú àwọn wà more superior ju àwọn ọba wa lọ, kò dẹ̀ jẹ́ kó rí bẹ́ẹ̀. But nígbà tó dẹ̀ ti wá rí bẹ́ẹ̀ yẹn kò sí nǹkan tá a máa ṣe náà ni pé ká ṣì máa manage situation yẹn tí gbogbo ẹ̀ máa fi yí padà. Ìgbà tó fẹ́ yí padà èmi ò mọ̀, ìwọ ò mọ̀, àfi tí a bá ń parọ́ fúnra wa. Bí èèyàn kan bá wá sọ pé ó máa ṣẹlẹ̀ ní èní, bí èèyàn kan bá wá sọ pé ó máa ṣẹlẹ̀ ní àná, ó ṣeé ṣe kó jẹ́ pé next year, 5 years from now, 3 years from now, kò sẹ́nì kankan tó mọjọ́ tí ilẹ̀ Oòduà, ilẹ̀ káàárọ̀ òjíire tó máa ní independent ẹ̀. A lè speculate, a lè ṣe analysis, a lè jókòó gan sórí social media títí di ìgbà tí àwọn tó ti kú tó máa padà. Kò dẹ̀ sẹ́nìkan tó kú tó ń padà wá, irọ́ ni. Ẹni bá ti kú àwọn ti rìnrìn àjò tí wọ́n lọ nìyẹn. Àwa takù lórí ilẹ̀ ayé ni ká lọ́mọ tá máa ṣe. So kéèyàn kan máa wà fún wa ní béèyàn kan bá kú ibì kan là ń lọ, kò tí sẹ́nì kankan tó kú, torí ìyá tèmi tó kú nísìn kò tí padà wá látijọ́ tó ti kú. Ó máa pé ọdún kan nísìn ká tó ṣẹ́jú ká tó là. A wà ní August, September, October, November. In 3 months from now ó máa pé 1 year tí Àlájà tó jáde láyé. So kéèyàn kan máa wá sọ fún wa pé béèyàn kan bá ti kú ibì kan ló ń lọ, àfi tí ìyá tèmi bá padà dé ni máa tó accept yẹn. Ilé ayé kankan dẹ̀ parẹ́, ilé ayé ò parẹ́, torí ilẹ̀ káàárọ̀ òjíire ibẹ̀ gangan ní ilé ayé. So gbogbo kìíní àfi tí ẹni tó bá ní ọgbọ́n tó bá ní làákàyè ló máa bá wa mọ̀ pé ọ̀rọ̀ ilẹ̀ Oòduà bó ṣe dùn gbogbo wa tó, bó ṣe ká wa lára tó, ọ̀tọ̀ọ̀tọ̀ ni. But n tí mo mọ̀ dájú ni pé àṣeyọrí la máa ṣe lórí ilẹ̀ tiwa o, especially ní àsìkò tí President Bọ́lá Tinubu wà níbẹ̀ yìí. 4 + 4 ọmọ olódò ọdẹ, torí 4 yẹn a máa add another 4 mọ́, ó máa pé 8. Kò dẹ̀ sẹ́nì kankan tó lè stop ẹ̀, torí pé àwọn ẹ̀yà northern part of Nigeria àwọn kọ́ ló ní Nigeria, gbogbo wa la jọ ní Nigeria. Nigeria ṣì jẹ́ country until tó bá dissolve, kò dẹ̀ ti dissolve. So the word Nigeria òun ni wọ́n ṣì recognize gẹ́gẹ́ bí ìlú níta. Orúkọ mi ni Ọláyọmí Kóìkì. Èní lọ́jọ́ kejì tí a wọlé padà sí London. Mo dẹ̀ ní a lot of things to do, but mo gbọ́dọ̀ láti tún sáré ṣe ìwọ̀nba tí a bá lè ṣe. Torí bàbá tuntun jáde lọ báyìí, ó tún di ìgbà tí a bá tún padà wọlé. Mo dẹ̀ ní láti ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tí ó wà pending lára tí a ṣe padà dé nìyẹn. So mo kẹ́yìn olólùfẹ́ wa tí ẹ̀ ń bá wa fi ọkàn bá wa lọ. Àsìkò politicking la wà, àsìkò campaign la wà, àsìkò tí ọmọ Yorùbá ò gbọ́dọ̀ sùn káwa máa sọ pé àjókòó àwa ń wá miracle tó lè ṣẹlẹ̀ náà ni pé kí gbogbo wa ká tó pariwo síta. Bọ̀ kò ń ṣe gbogbo èèyàn ló máa ní làákàyè
láti mọ̀ bẹ́ẹ̀ a dẹ̀ expect pé kí gbogbo wa ká sùn ká kọrí sí ojú kan ibi tí olúkálukú máa kọjú sí ọ̀tọ̀ọ̀tọ̀ ni ibi tẹ́mi kọ tèmi sí ọ̀tọ̀ ni ibi tí wọ́n máa kọ tiẹ̀ sí ọ̀tọ̀ ni but èyí tó dá mi lójú bẹ́ẹ̀ ni pé kò sí ẹni tí ó lè da ìrìn àjò táwọn bàbá wa Professor Adébánjí Akíntóyè tó gbé kalẹ̀ ìyẹn àkọ́kọ́ kò wá sẹ́ni tó lè da ìrìn àjò bàbá wa Ọọ̀ni òrìṣà bàbá wa láàfin bàbá wa láké bàbá wa tìlú Èkó gbogbo àwọn bàbá bẹ́ẹ̀ tí wọ́n jẹ́ kó yé bàbá Olúgbọ́n bàbá Olúbàdàn Olúpotì Ajérò gbogbo ibi táwọn ọba ilẹ̀ káàárọ̀ òjìrè wà torí àwọn ọba wa sọ fún wa wọ́n jẹ́ kó yé wa pé aṣíwájú Bọ́lá Ahmed Tinubu a gbọ́dọ̀ jẹ́ kó parí tẹ́nu ẹ̀ àwọn tó wá ń bèrè pé tó bá parí tẹ́nu ẹ̀ kí ló máa ṣẹlẹ̀ ẹ̀yin ẹ jẹ́ ká sì kọ́kọ́ mọ̀ bí ẹyẹ dúdú ní abẹ́yẹ funfun ni bí ẹyẹ lé ni bí àdàbà ni torí tá bá ní ká kọ́kọ́ máa mú kí ló máa ṣẹlẹ̀ yẹn tí a tètè focus nípa 2027 Ọlọ́run má jẹ́ káwọn northerners kó tún gba ìjọba mọ́ Tinubu lọ́wọ́ torí oríṣiríṣi ọ̀nà ló fi gba ìjọba lọ́wọ́ President Bọ́lá Ahmed Tinubu ebi ń pa ìyẹn kọ́ ni mò ń sọ nísìn ebi ń pa anybody èmi náà wà Nàìjíríà èmi gan ra iná 10,000 naira nígbà tí owó sáfẹ́rẹ́ tó ṣe díẹ̀ so ìyàtọ̀ kọ́ máa wà ní gbogbo akọ́la máa ní lọ́wọ́ tó pọ̀ but à ń bẹ Ọlọ́run pé kí ìjọba kó ṣe ìrọ̀rùn kí ìyà kó lè dínkù fẹ́yìn mẹ̀kúnnù àwa kan dẹ̀ máa jura wa lọ láti ilé ayé dáyé ni a máa gbọ́ àwọn kan wà nígbà kan náà wọ́n máa ní olówó rẹpẹtẹ nígbà táwọn yẹn lówó náà àwọn kan wà tó jẹ́ pé olòṣì ni wọ́n I am talking about many centuries ago so kò ń ṣe pé lẹ́ni ni ìyà tí ń jẹ ilẹ̀ Áfíríkà àwọn òyìnbó tó dá sílẹ̀ tí a fi ń jẹ gbogbo wa tó ń kó resources wa jáde tí wọ́n jẹ́ kí a fi resources yẹn kó lè ṣiṣẹ́ fún wa mo kí ẹ̀yin tí ẹ ti ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì Koiki Media ẹ bá mi wo àkọlé ètò tí a gbé wá mo lọ bẹ́ẹ̀ mo kọ́kọ́ kí ìyá dáadáa ìyá lálùbáríkà kọ́lọ́n bá mi ibi tó sùn sí àti ibi tí gbogbo òkú tẹ̀yìn náà sùn sí kí ìyá sàárè àbí bẹ́ẹ̀ ṣe máa ń sọ kọ́ nìyẹn òǹgbẹ sàárè kó má mú wọn níbẹ̀ gbogbo ohun tí wọ́n ṣe kalẹ̀ kó má bàjẹ́ àbúrò mi ọkùnrin yẹn ló fi lè ránṣẹ́ sí wọn nígbà tí ìyá ṣe ọjọ́ ìbí ẹ̀ many years back mo kí ìyá náà dáadáa bẹ́ẹ̀ ni mo kí bàbá mi mo kí gbogbo àwọn tí wọ́n ti lọ ìyàn kan tẹ́ ń bí mi lánàá brother mi tí mo pàdé ní airport mú ìwá ó náà mọ Saheed Bọ̀tá kọ́ Saheed Bọ̀tá kẹ̀ bọ́ bá ń gúnyán ní àjòyè ọ̀run lọ́hùn Saheed ti ń bá wọn jẹyán kọ́nà bá foríjì brother wa Saheed ọmọ Bọ̀tá it shows how information does not go round ẹlẹ́mìíràn ẹ rò pé jókòó sórí social media gbogbo èèyàn ló mọ tó ń sọ ó rò pé gbogbo èèyàn ló mọ tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà ó mọ̀ pé gbogbo èèyàn ló mọ tó ń ṣẹlẹ̀ lágbàáyé ibi tó lúkálukú bá mọ̀ dé ni òun ṣe gbogbo èèyàn ló ní access sí ordinary smartphone nínú Nàìjíríà àìmọye àwọn tó ṣì wà deprived of having smartphone tí wọ́n bá ní àánú Ọlọ́run ni pé o kò ní smartphone o download TikTok o download Facebook o download Instagram o download YouTube o download this òfin gbọ́ wa kò ṣe gbogbo àwọn tó wà nílé ló ní smartphone tọ́nà sọ́bẹ̀ kíkọ̀ táwọn èèyàn ń lò tó jù báyìí lọ tí mo rí lọ́wọ́ Àjàsco so ẹni tọ́lọ̀ bá wa ti fún nílà káyè bí irú àwa báyìí tí a dẹ̀ mọ̀ pé òkodo ọ̀rọ̀ ni ọ̀rọ̀ ebi ń pa wá nìkan kọ́ ló ń ṣẹlẹ̀ Yorùbá ọ̀rọ̀ báwo ni àṣẹ ní jẹ́ káwọn kan jẹ gàba lé wa lórí torí ìwọ ò lè ṣe president èmi náà lè ṣe àwọn tó wà níbẹ̀ nísìn especially president Tinubu tọ́lọ̀ bá wa fi síbẹ̀ kó bá wa kájú àwọn tí wọ́n fi ṣe jàǹbá fún wa torí jàǹbá ni wọ́n ṣe fún yín ẹ lè lọ sóko Buhari destroy Nigerian economy kò jẹ́ kó gbérí ó bẹ̀rẹ̀ sí invest lọ sí Niger ṣé Niger gẹ́gẹ́ bí Nàìjíríà àbí gbogbo gbàyẹn ojú ń dun gbogbo wa gbogbo ọmọ sínú Nàìjíríà nígbà tí Buhari the late president Muhammadu Buhari ó kó owó Nàìjíríà ó ń gbé lọ sí Niger ṣé ọmọ Niger ni wá ni àti pé kí ni a fẹ́ rí gbà lọ́wọ́ Niger tí late Muhammadu Buhari tó fi ń kó nǹkan tó ń bẹ nínú Nàìjíríà tó jẹ́ kí Igbo Haúsá àwọn Haúsá wọ́n tẹ̀ ti yọ àwọn yẹn kúrò ní settings àwọn èèyàn tẹ̀ sí lára Nàìjíríà mọ́ àwọn wá kó gbogbo owó yẹn ó kó lọ sí Niger iléeṣẹ́ wa ìkànnì wa Koiki Media bí mo ṣe sọ iṣẹ́ pọ̀ tí mo fẹ́ ṣe torí àbúrò mi rán mi iṣẹ́ mo dẹ̀ gbọ́dọ̀ bá jíṣẹ́ mo fẹ́ dé post office mo fẹ́ dé ọ̀pọ̀lọpọ̀ bíi ara tí òun tà nìyẹn ní tóun mọ̀ tà ní designer products ìyẹn ló ń pè ní Biola ẹrù tó wà ní Ṣólébọ̀ gbogbo ẹni tí ó bá fẹ́ ra nǹkan tó da láti máa wọ̀ torí kò ṣe gbogbo èèyàn ló lò sí Nàìjíríà bí Nàìjíríà ṣe bó ṣe jẹ́ tálákà tó gbogbo ilẹ̀ ẹmọ tó da ẹmọ ago tó da wọ̀ ẹmọ bàtà tó da ẹmọ mọ́tò tó da gbogbo ilẹ̀ ẹmọ tó da ẹ wá máa gbé àwa diaspora ẹ máa gbé wa ní mugun lóòótọ́ oríṣiríṣi owó ló wà ní Nàìjíríà owó ẹ̀jẹ̀ wà ń bẹ owó yahoo wà ń bẹ owó prostitution wà ń bẹ ó dà pé ìbòjì lélẹ̀ ní sin glasses èèyàn kan jókòó sí London òun order nǹkan láti Nàìjíríà ìwọ sọ pé Nàìjíríà ò ṣiṣẹ́ yes kò ṣiṣẹ́ lóòótọ́ ta ló sọ pé ó ṣiṣẹ́ tẹ́lẹ̀ bọ̀ nínú kò ṣiṣẹ́ yẹn wàá máa tiraka pé kí tiẹ̀ náà kó má bàa gbé níbẹ̀ ní tó bá lè ṣe má jalè má lo jìbìtì má ṣe 419 ìwọ̀nba tó bá lè ṣe bó jẹ́ orí TikTok náà ló bá lè jókòó sí ni máa polówó nǹkan kan níbẹ̀ má fi ṣe in tó jẹ́ pé a sì máa fún ẹ ní everybody gbọ́dọ̀ ṣe tó lè máa fún yín ní forex kí ló ń pè ní forex ni pé lóòótọ́ dọ́là kọ́ là ń lò a lo dọ́là but bí ilé ayé ṣe rí kò sí nǹkan tó fẹ́ ṣe láyé dọ́là ló máa fi ṣe ìyẹn làwọn kan tún ṣe dìde pé irọ́ àwọn ọgbà fún Amẹ́ríkà ìwọ nìkan kọ́ ló ní ilé ayé gbogbo alájọ ní tó fi sọ fún Amẹ́ríkà pé
àwọn ò fẹ́ máa lo dọ́là mọ́, wọ́n ń pa àwọn yẹn ní BRICS. Tó bá mọ BRICS lọ Google ẹ̀. So àwọn aṣọ yìí nísìn, eléyìí nísìn, Dolce & Gabbana. Lágbára Elédùmarè, eléyìí nísìn, òun ni a ti ṣe ètò ẹ̀ ibi tó ń lọ. Mo ti package ẹ̀ báyìí, máa fi sínú envelope báyìí nísìn, mo lọ sí post office, mo lọ bá send ẹ̀. Tẹ́ni tó ránṣẹ́ tó ní dẹ̀ tó bá ti rí, á send owó sóhun náà, ó dẹni tó ní change díẹ̀ nìyẹn, bó tẹ̀jọ́ owó sùn ló máa san. Torí bí wọ́n ṣe rò pé o gbọ́dọ̀ máa pè mí kí n fún ẹ lówó, àbúrò mi ò pè mí bẹ́ẹ̀. Torí òun náà mọ̀ pé ẹ̀gbọ́n ẹ ní ọ̀pọ̀lọpọ̀ bùkátà lọ́rùn, bíìlì tèmi náà ó ti jókòó báyìí. Mo sọ fún yín lánàá nígbà tí máa wọlé, lẹ́tà méjì mo bá EDF, a máa san electricity bill, a máa san gas bill. So ẹ má yẹ kẹ́ni kankan sọ fún yín pé ní Nàìjíríà àwọn olòṣì wà, bó lóṣìṣẹ́ wà náà lólówó máa wà, àtayébáyé nìyẹn. But à ń sọ̀rọ̀ ọjọ́ ọ̀la ilẹ̀ Oòduà, ilẹ̀ Yorùbá, ilẹ̀ South West of Nigeria. Táwọn kan sọ pé àwọn làwọn ní àkọlé tètò ètè ní Northern political agenda won't stop President Bola Ahmed Tinubu emerging for second term. Ajíwájú must continue. Mo ní Northern ìwọ tó jẹ́ ọmọ Yorùbá, wọ́n ti yọ subsidy, epo lọ sókè. Ṣé epo tẹ̀mí rà ní UK nígbà tí mo dé ní 1998? Ṣé epo yẹn náà mo ṣe rà dísídìsín? Ṣèbẹ́ ọ̀tẹ̀ subsidize ẹ̀yin for many years. Àwọn ò rí subsidy. Rí subsidy for many years. Epo tí mo rà ní 1998. Ṣé price epo yẹn náà ni mo ṣe rà títí di wákàtí? Am I buying the same price? Price tí mo fi ń ra iná ní 1998, ṣé price yẹn náà ni mo ń lò nísìn? The world itself is unstable. I am not talking to everybody. I'm talking to ẹni tó ní làákàyè. Kẹ́ tó lè kọ́kọ́ stabilize anything in any country, ẹ kọ́kọ́ gbọ́dọ̀ lè make sure pé ìlú tẹ́ fẹ́ stabilize yẹn ààbò ń bẹ níbẹ̀. Ìlú tó ò bá ti ní security tó pé tó gbéye, ìlú yẹn ó máa mẹ́hẹ. Mo kí bàbá Olúbàdàn bẹ́ẹ̀ ni. Mo kí bàbá mi Ọọ̀ni òrìṣà, èmi ọmọ kábíyèsí. Why are the Northerners so freaked out? Mo mọ Yorùbá freaked out. Kí ló ṣe wọ́n tí ara wọn ò balẹ̀? Tí ẹ bá ní ẹ fẹ́ President Tinubu, ẹ jẹ́ kó ṣe tenure ẹ̀ tán. But wọ́n ò fẹ́ accept. Ara Àtíkù ò balẹ̀. Òun náà máa sọ fún American government gbogbo tí President Tinubu ṣe nígbà tó ń gbé l'Amẹ́ríkà. Kò sẹ́ni tí kò ní any backtrack. Gbogbo tí President Tinubu ṣe, American government mọ̀ ju èmi àtẹ lọ. Bó bá wọn Àtíkù kó tún kó another $2 million fún àwọn olóko fún ní Amẹ́ríkà. Àwọn lobbyist, iṣẹ́ táwọn yẹn máa ń ṣe nìyẹn. Kó máa kó $2 million míì kó tún gbé jáde nínú owó Nàìjíríà tóun náà rí jẹ. Torí gbogbo wọn pátá àti President Tinubu àtàtíkù àti Peter Obi kò sẹ́ni tí kò ní access sí Nigerian coffer at one point or the other. Even President Tinubu ní access sí because he was a state governor in Lagos State, so kò lè wọ̀ ní náà wọ́n ní access sí government coffer. Ẹ tó bá dẹ̀ ní access sí government coffer, ó ṣeé ṣe kó bù díẹ̀ nú ẹ̀ kó fi ṣe tọ̀dọ̀ tiẹ̀ àbí kó gbé fáwọn kan kó wá lò ó kó máa fún ẹ ní commission. Bàbá Ọbásanjọ́ òun náà ṣe ń bẹ́ẹ̀ gbogbo wọn pátá gbogbo yẹn politics Africa nìyẹn. Ìyẹn kọ́ là ń sọ politics Africa nìyẹn, kò síbì kan nínú Africa to clean in terms of politics. And ní Europe táwa náà àwọn politicians Europeans àwọn gan jìbìtì pọ̀ lọ́wọ́ wọn. And I can give you an example. Torí nígbà tá a bá ń sọ̀rọ̀ ẹlòmíì tí kò kúrò nínú ilé dádì ẹ̀ tó mọ tó ń lọ, ẹ jẹ́ ń lọ sí arákùnrin kan wọ́n pè ní former Scottish Prime Minister. Arábìnrin ni but ọkọ rẹ̀ nígbà tí wọ́n ń ṣe òṣèlú ní Scotland òun fi owó politics ó fi ń tọ́jú ara rẹ̀. Wọ́n ti sẹ́nẹ̀sẹ̀ nísìn Scotland. Eléyìí ń sọ̀rọ̀ 20 years ago mo sọ èyí tó ṣẹ̀ṣẹ̀ lẹ̀ ní o. Torí nígbà tí a bá jókòó táwọn ní olè làwọn politicians wa, olè ní politicians ní káàkiri gbogbo àgbáyé, kò síbi tí kò sí jìbìtì láàrin wọn. Yẹ sọ máa favour ara wọn. Ṣé mi àti ẹ lọ́ máa favour ni? Ṣọmọ èmi àti ẹrí ni àwọn tí wọ́n jọ ń jẹ tọ́jọ́ mu náà lọ́ máa gbé contract lé lọ́wọ́. Scotland first minister husband sentence ọtí sentence yẹn báyìí nísìn. Wọ́n pe woman náà ní Nicola Sturgeon. Máa fi àwọn ẹ̀wọ̀n yìí mọ̀ bọ̀. Nicola Sturgeon ọkọ rẹ̀ nígbà tí òun wà ní orí oyè, ìyẹn Nicola Sturgeon ṣẹ́rí bàbá tẹ̀ ń wò yìí, tá a bá ń sọ fáwọn èèyàn akọ́ support bí ṣe gbọ́wọ́lé Guardian newspaper nísìn ti UK ní okun sí Nàìjíríà, ó ní ṣé mo fẹ́ donate owó, ó ní ṣé mo fẹ́ support àwọn, ó ní ojoojúmọ́ ni mo wá ń ka paper mo fáwọn olówó, ó ní mo wá ń ka paper nílé iṣẹ́ àwọn mo fáwọn olówó. Urgent our critical summer appeal. Ẹ gbọ́ o, because many ignorant people don't understand the purpose of a media. Wọ́n rò pé tí media bá ti jáde, Yẹmí Fátókì mo kí ẹ, òun láǹfààní àti dé ọ̀dọ̀ Olóyè Ìgbòho apàdé ní Ìbàdàn. Ó ṣe gan ni, mo ti wọ London padà brother mi. Ọbẹ̀ Elédùmarè ò ní jẹ́ kó tán bẹ́ẹ̀. Kò ń ṣe gbogbo èèyàn ló lò sí Nàìjíríà o. Nàìjíríà economy ló kàn struggle tí kò fi jẹ́ kẹ́ gbérí. Buhari dẹ̀ wà lára àwọn tó ba Nàìjíríà economy jẹ́ kí bàbá Tinubu tó dé. Ó lù mọ́lẹ̀ pátá kò jẹ́ kó gbérí. Because wọ́n believe pé àwọn làwọn ní power bọ̀ mú bọ̀ níbẹ̀. Urgent our critical summer appeal. Paper lélẹ́yò, campaign like this fund our work, can you help? Bí ṣe mo lè help àwọn. Wọ́n ní kí n fún àwọn ní £4 every month or £12 every month or èyí tí bá tún ní òun lè lè ń bẹ̀.
tí Koiki Media bá ń sọ lójoojúmọ́ pé ẹ ràn wá lọ́wọ́ ẹ fi iléeṣẹ́ yìí ẹ fi sọ́kàn ṣe ló máa dàbí àtàwọn tọrọ owó lójú ẹlòmíì torí pé wọ́n ò ní understanding ẹlòmíì ó wà very local they don't understand anything ẹ ó ti jáde ń tọrọ owó ojoojúmọ́ ní gbogbo mídíà lágbàáyé ló ń wá ẹni tó máa support àwọn láti Sowore tẹ́ ẹ̀ rí yẹn mo sọ fún yín mo ti ṣe program rí àwọn 5 ló kówó fún America Foundation tó fi ń ṣe Sahara Reporter so olúkálukú máa wá source tó máa fi raise owó ẹ̀ but nígbà táwa báyìí ti resource members of the public táwọn tí Ọlọ́run bùkún fún la máa ní ẹ support iléeṣẹ́ wa tàbá wá dé stage táwa náà wá lè máa support àwọn èèyàn nígbà tí iléeṣẹ́ yẹn tó bá ti ṣararigi so mo kí wa lẹ́ẹ̀kan sí now arákùnrin tẹ́ ń wò yìí bàbá tẹ́ ń wò yìí àti sentence sí prison ó ti wà lẹ́wọ̀n báyìí ọkọ olóṣèlú ni ti Scotland ọkọ Nicholas Sturgeon máa fojú ẹ̀wọ̀n yín dáadáa eléyìí nísìn nígbà tó wà nínú van àwọn ọlọ́pàá tó ń fẹ́ gbé lọ sí court àbí gbà tó ń gbé lọ prison òun lè rí kò máa lọ mú picture tó jẹ́ àwòrán ẹ̀ tó da máa lọ mú jáde wọ́n ti sentence kí ni wọ́n sentence fún for corruption purpose la sentence fún and this is why we are saying to our people that kò síbi tí kò sí ṣe bàbá yẹn lẹ́ ń wò yìí ẹ ṣáà rojú ẹ̀ dáadáa òun lẹ́ ń wò yìí òyìnbó ni ṣé dúdú lélẹ̀ òyìnbó tí ó mú owó politics tó bẹ̀rẹ̀ sí fi ń tọ́jú ara ẹ̀ tó fi ń ṣara rege ìyàtọ̀ tó kọ̀ wá ń bẹ̀ ni pé ti Nàìjíríà kò lè dàbí ti Europe mo kí àwọn akọ́fọ̀ tó lógún jà ìyàtọ̀ ti ibi báyìí ni pé nígbà tásìkò bá tó wá sentence wọn tó bá ṣe case ti Africa ó ní ìgẹ́ta sí bíi ẹ jẹ́ ká gbọ́n tó ṣe Peter Murray lórúkọ ẹ̀ has now been jailed for 5 years after embezzling ọmọ tó ń pè ní embezzling akówójẹ bẹ́ẹ̀ ni 4 + 4 = 8 president Tinubu máa parí ìwọ kọ́ ó báyìí jẹ́ kó sórí TikTok kó ṣí gbogbo TikTok kó kọ́ àwọn Ìgbò síbẹ̀ torí mo gbọ́ pé àwọn kan wọ́n máa ṣí TikTok ẹ wá kọ́ àwọn Ìgbò síbẹ̀ ẹ wá ń jẹ́ káwọn Ìgbò máa lambast president Tinubu àbí bí àwọn fún yín ní support torí àwọn Ìgbò yẹn àwọn mọ̀ yẹn ṣe dáadáa tó bá ti rí platform Yorùbá táwọn lè lynch mọ́ wọ́n ti rí pé tọ̀dọ̀ tèmi wọ́n try nígbà tá à ń ṣe Yorùbá nation ọ̀dà pé arákùnrin ó like Biafra nígbà tó rí pé ọ̀rọ̀ tí mo tún sọ kò fi bá ti wọn mú wọ́n bẹ̀rẹ̀ sí ń yẹ àkókò ṣe kankan náà àmọ́ra rí mo ní in-laws tó jẹ́ Ìgbò àǹtí mi Ìgbò ló fẹ́ cousin mi Ìgbò ló fẹ́ wọ́n dẹ̀ bímọ fúnra wọn àwọn yẹn kọ́ là ń sọ à ń sọ̀rọ̀ tí kò ní làákàyè tó ti fi fake product tó ti fi bàyín jẹ́ tó ti fi ethanol tramadol oríṣiríṣi ògùn olóró tó ti ṣe sí Ìjẹ̀bú tó ṣe sí gbogbo ilẹ̀ Yorùbá àti omi tẹ́ mu àti wine tẹ́ mu àwọn Ìgbò ló ṣe fake jù ní gbogbo Nàìjíríà tó bá ń sọ pé ẹni tó ṣe fake product láyé ìjù Ìgbò ni so àwọn èèyàn ò like president Tinubu wọ́n dẹ̀ ní agenda àwọn kan ló ń fẹ́ Biafra bẹ́ẹ̀ ló fẹ́ Peter Obi wọ́n mọ̀ tó fẹ́ àwa fẹ́ Yorùbá nation there is no doubt about it but for now president Tinubu kọ́kọ́ gbọ́dọ̀ padà wá ká tó máa sọ̀rọ̀ Yorùbá nation bí wọ́n bá jẹ́ pé Yorùbá nation ló fẹ́ gbé dání ìwọ ṣe gbé dání ibi táwa ṣiṣẹ́ dé ò lè ṣiṣẹ́ dé bẹ́ẹ̀ gbogbo ẹni mo fi sọ ibi tá a ṣiṣẹ́ Yorùbá nation dé kò sẹ́ni kankan tó lè ṣiṣẹ́ dé bẹ́ẹ̀ torí olóyè ló gbé kí Yorùbá nation náà tún ta lọ tẹ́tẹ́tẹ́ kò ń ṣe wọ kò ń ṣe mi olóyè Ìgbòho tó bá ọ̀dá sọ̀rọ̀ Yorùbá nation ló jẹ́ kó rìn jìnnà ju bó ṣe yẹ lọ so báwo wá ni tiwọ ìwọ tó fẹ́ sọ pé Yorùbá nation ló fẹ́ yẹ o fẹ́ president Tinubu ìwọ máa campaign fún Yorùbá nation àwọn tó ń ṣiṣẹ́ Yorùbá nation ti kúrò ẹ ṣe gan bàbá mi Sulaiman wọ́n ní we appreciate your good journalism so eléyìí tèmi náà fún yín tí mo fún yín ẹ lè gbọ́ kí BBC Yorùbá sọ fún yín Rufai tó jókòó sórí Arise ṣá Arise ló wà tó ń bú Tinubu tó bú gbogbo wọn ní right bó ṣe láti rí nìyẹn but in táwọn sọ ni pé ọ̀rọ̀ ẹ̀bú kọ́ ló wà lẹ́mọ̀ nísìn ọ̀rọ̀ agenda àwọn Fúlàní àwọn northerners lórí president Bola Ahmed Tinubu kò ní ṣe ní second term yìí a máa jọ mú kan lẹ̀ gbogbo wa pátápátá àwa máa ṣe analysis ni kò ń ṣèjà àwọn òkú mọ̀ síta àkókò mọ̀ síta but à ṣe analysis pé kò sẹ́ni kankan tó better up níbi tí Nàìjíríà dé nísìn tí a gbọ́dọ̀ fún láyè ju president Tinubu lọ nítorí pé a mọ agenda àwọn northerners Buhari ṣe ọdún 6 ó lu Nàìjíríà lulẹ̀ gbò London ló padà kú sí èbí mi mo lọ sọ fún ibi tí ó kú sí ní London àbí ẹ mọ iṣẹ́ ìgbà tí ẹ mọ many months tó ti wà nínú hospital yẹn èèyàn kan wá dé láàárọ̀ kí ni president Tinubu ṣe fún yín kí ni president Tinubu tó sọ Nàìjíríà di ṣé náà pé president Tinubu ló sọ Nàìjíríà di bó ṣe di. Peter Murray has been jailed for 5 years after embezzling £400,000 ọmọ tó ń pè ní £400,000 ní owó ìlú yìí ẹlòmíì wà nílùú yìí kọ́lọ̀ ń jẹ́ ká kó èrè délé torí expenses oríṣiríṣi tó bá ti gbé síwájú wa báyìí owó tá à ń rí ó ju £400,000 lọ but àti kó owó yẹn padà sílé problem ni nínú owó tá à ń yọ máa send owó sílé antiraka ni because owó yẹn ti ní bó ṣe máa lọ kúrò lọ́wọ́ ẹ bí àjọ̀nú ni bí akíní kan ni it's just the way the system is because okay o fẹ́ gbádùn nínú UK mo tanná nísìn kí ó yẹ kí n tẹ̀ tanná lọ́sàn mo tanná nísìn mo tan fan ẹ̀yin ní Nàìjíríà nísìn yóò ní tanná torí pé ẹ rí iná lò àwọn tó dẹ̀ fẹ́ tanná wà tó èmi lo ná tí mo fi kúrò Nàìjíríà band A làwà wà under band A ni mo wà but kò ń ṣọ̀fẹ́ wọ́n mú lọ ó dà wọ́n mú lọ fún bí mo rò pé owó pẹ́ púpọ̀ mo rí iná lò but kò ń ṣe ọ̀fẹ́ mo sanwó fún ni nígbà míì the last one tí mo fẹ́ dé wọn nínú ẹ̀ tí tó ẹ̀ ṣàṣàrí fi 10,000 naira sí kó má bàa kó mọ́ wa lórí so kí ni àkọ́kọ́ máa gbé látara especially in diaspora ni mo bá sọ̀rọ̀ èyí gangan lájọ máa mú kan lẹ̀ ẹ lè jókòó sí bíbà èmi náà bíbà ni mo wà àjọ ń gbé ní bíbà ìwọ dẹ̀ kọ́ ló mú mi wọ London ìyá tó mú mi wọ London kọ́ ló bá foríjì èyí kọ́ lẹ mú mi wọ London gbogbo àjọ ń gbé ní bíbà yìí ni ìlú yìí náà dẹ̀ tí wọ́n ti sọ́fà dáadáa ìyá dẹ̀ jẹ wọ́n dáadáa ibi tí yàrá dẹ̀ ti ń jẹyàn lórí ẹ̀ máa pé ẹni tí yàrá bá jẹ orí ò lè pé
inú ìṣẹ́ inú ìyà lórí èèyàn gbọ́dọ̀ pé wọ́n ní ká bá ń sunkún àmà ríran ká wá sùn kalẹ̀ kí nọ́dánà kọ́ wó Tinubu mọ́lẹ̀. The estranged husband of Nicholas Surgeon is sentenced for stealing from party for 12 years. Kí ni 12 ní Yorùbá? Ó jí owó party, political party for 12 good years. So don't come and tell me, àwọn olóṣèlú wa olè ni wọ́n, kò síbi tó sólè. Gbogbo wọn pátápátá ni wọ́n mọ̀, at any one of them, gbogbo wọn pátápátá. But what we are saying is we're talking about the long term. Mukie Martins, graduation yesterday, wàá fi rí nǹkan ṣe. Wàá fi dá iléeṣẹ́ sílẹ̀, iléeṣẹ́ yẹn á gbòòrò ju bó ṣe yẹ lọ. Ìwọ náà lọ wá nǹkan tó máa kọ́kọ́ tẹ̀ máa fi máa ṣe ná níwọ̀nba díẹ̀díẹ̀. Kò ṣe gbogbo wa kọ́ la máa ní Lexus, gbogbo wa kọ́ la máa ní Toyota Camry. Ó dà pé Toyota Camry lẹ́ ń pè àti Venza. Ó fẹ́ gun Venza ọmọ kékeré, ò níṣẹ́ lọ́wọ́, ó máa padà jalè ní. Ó máa padà jalè, wàá máa rọ́ọ̀bù lójú títì, wàá máa yọ̀bọ̀n. Torí gbogbo yín lẹ́fẹ́ di big man within 24 hours. Àwa gan ta gbé campaign dání. Mo ní mi gan ní mọ́tò Nàìjíríà. Ẹ rò pé mo ń ṣeré ni. Mo ò ní personal car tèmi nínú Nàìjíríà. But ìwọ nísìnyí ìwọ fẹ́ ní mọ́tò. Èmi náà ń gún ọ̀kadà. Mo ń gun dánfọ́. Ọ̀pọ̀lọpọ̀ ìjásíkò òun ni kò jẹ́ kárí gbogbo yẹn gùn. Ló fi mọ́tò ẹ̀ ló fi ń gbé mi lọ ló fi ń gbé bọ̀. Every one of you wants to rise quickly. Ẹ fẹ́ ṣe wàhálà. Ẹ ń wọ́wọ́ jìbìtì. Ẹ ń wọ́wọ́ olè. Ẹ ń wọ́wọ́ 419. Ẹ ń wẹ́n tẹ́ máa pa tẹ́ máa yọ gògògóńgbò ẹ̀ tẹ́yìn máa fi dàgbàsókè. Bomb bastard àwọn ọmọ àlè. Olè níyí. We will start from the small and we will rise together. We will start from small, we will rise together. Money tó bá lè japa kúrò ní Nàìjíríà. Japa Nàìjíríà ò tí ṣiṣẹ́. Ní under President Tinubu, second term yẹn kò sí bá bánlẹ̀ ẹni tó máa sọ pé ìwọlé. A máa mú kan lẹ̀. A máa dìbò yẹn, a dẹ̀ máa protect ìbò yẹn. A máa make sure pé a dìbò yẹn, a dẹ̀ máa protect ẹ̀. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá káàkiri gbogbo àgbáyé. Now, ẹ jẹ́ ká fi yẹn sílẹ̀. Ẹ jẹ́ ká padà sọ́dọ̀ àwọn Buhari. Buhari ó gbé owó lọ sí Niger. Kí ni àjọ ní pẹ̀lú Niger? During ẹkọ type ẹ báyìí bẹ́ẹ̀ ni wọ́n ṣe type ẹ o sórí tó bá ń sọ pé information ò need wàhálà tó pọ̀ kọ type ẹ sórí Google in tó ń pè ní fáàdì yẹn àwa la ní irú àwa nísìnyí àwa ti ní fá so tá a bá nídìí ọ̀nà tá a bá fẹ́ ní ìbéèrè torí pé wọ́n ní ẹni tó bá béèrè ọ̀nà kò ní ṣìnà bó bá dẹ̀ jẹ́ pé ti Jésù náà ló fẹ́ máa fi béèrè ọ̀nà èmi ń lo ti Jésù náà màá ní kí àfà kó bá mi béèrè lọ́wọ́ Ọlọ́run báyìí ṣó máa ṣe màá ní kí olùṣọ́ ẹ bá mi lọ sórí òkè bàbá wa ní Oǹdó lẹ́kìtì gbogbo ibi táwọn orí òkè àwa la ní síyàtọ̀ Ọlọ́run fún púpọ̀ jù bó bá jẹ́ Kristẹni yẹn ni Ọlọ́run gbélé wa lọ́wọ́ àwọn náà ti kọ́ sọ́tàn àkọ́ ló máa sọ fún abáṣe máa ṣẹ̀sìn nílẹ̀ Yorùbá èèyàn kọ́kọ́ ló máa ṣẹ̀ sọ fún abáṣe máa ṣẹ̀sìn láti Jerusalem àwọn bàbá wa kan ti ṣiṣẹ́ yẹn sílẹ̀ fún wa àwọn ti fara wọn jìyà ló fẹ́ sọ fún mi pé àwọn bàbá yẹn nínú CAC wọ́n fara jìyà ìwọ máa ra tọ́fẹ́ jìyà tí ẹ̀yin fi ń gbádùn ẹ̀ lẹ́ni tẹ́ fi ń pera yín ní mẹ́mbà CAC ẹ̀yin mọ̀ ìyà táwọn bàbá yẹn jẹ tẹ́kọ̀ kó sáṣọ ẹ̀yin gun mọ́tò lẹ́nu àwọn bàbá yẹn ò rí mọ́tò gun gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe chọ́ọ̀chì ní ẹ̀yin lẹ́yìn gbádùn àwọn bàbá yẹn ò gbádùn inú gbọ́dọ̀ àwọn bàbá yẹn gbé tó ń lo egbò tó ń lo gbogbo ẹ̀ èèyàn kan ṣe wá sọ fún ẹ pé má lo àgúnmu má lo ekinní kan wò pẹ́ you go just die for nothing ìyí tó bá ń ṣe tó tètè pariwo síta wò pa ó lọ nìyẹn ilé ayé tó yẹ pé wàá di ṣòkòtò dáadáa ni kéèyàn kọ́kọ́ má bàa wú ẹ mọ́lẹ̀ tó bá jẹ́ ti kérúbù ni èmi gan kó kándù rẹpẹtẹ dé bí mo ṣe kó white wa mo kó black wa ẹni àjọ máa taná sí àmà tọ̀ bẹ́lẹ̀ síra wa lórí ni torí ìkà ló pọ̀ ju ọmọ Yorùbá à ń sọ pé kí President Tinubu kò tètè padà wá náà wọ́n sọ̀rọ̀ Yorùbá nation ìwọ bàtà ń ṣe Yorùbá nation gbọ́dọ̀ ẹ̀yin dìde ni ẹ̀yin dìde ìbò lóye ló dìde tó fẹ́ pọ̀ lóye ìdí ọ̀tọ̀ ló bá the place ìdìde mélòó lẹ́yìn dìde yàtọ̀ sí gbogbo àwọn ìyá lálùbáríkà nínú òtútù tá à ń sáré káàkiri gbogbo àwọn ìyá yẹn àwọn ti understand bí kan ṣe fẹ́ lọ ọmọkùnrin jókòó sórí TikTok ó wá ń bú President Tinubu ó bá bú títí dọ̀la òun ló máa di president ìyà ló kàn máa jẹ̀wọ́ ni tó bá lè jẹ́ káwọn ọmọ Ìgbò kó bẹ tẹ bá jẹ́ kọ́ ọmọ Ìgbò kó bá yín ẹ jẹ́ tó tó ìyà torí àwọn Ìgbò á ti mọ agenda àwọn òtẹ́ like Tinubu rárá they don't like President Tinubu Tinubu dẹ̀ ló lè bà wọ́n sílẹ̀ àwọn tó lè jẹ́ tiwọn tó jẹ́ àwọn political gladiator ilẹ̀ Ìgbò wọ́n ti lynch mọ́ Tinubu pé ẹni tó lè gbà wọ́n lẹ́ni. káwá torí ẹ̀ káwá jẹ́ kí Àtíkù di president torí President Tinubu government is not perfect ó ti yọ subsidy ebi o ìrẹsì wọn o gàrí wọn o èlùbọ́ wọn o accept. ṣẹ̀rí lè di sọmọ Igbo òun kọ́ là ń bá sọ̀rọ̀ Okechukwu Chibuka only a fool can trust Yoruba man who can trust Igbo people we are not one olùṣèyàn ara ọmọ àlè all the fake products wey una dey do for southwest àbọ̀ abálọ̀rọ̀ ti yín we go deal with una all the drugs wey una dey put to make our Yoruba people their head don turn around à ń bọ̀ wá bá yín olùṣì ṣé na you are dey talk to ọmọ Igbo ẹ kúkú fẹ́ẹ̀lì padà náà ni ojúkú padà sálọ ni ojúkú yọ bàbá ó padà sálọ ni they like it or not ìrìn àjò second term President Tinubu ó ti bẹ̀rẹ̀ báyìí àti wà ní August September October November December January tó bá máa fi di January gbádá wọ́n ní the food are cheap in Nigeria now than before ẹ̀ tó gbọ́ èmi ò mọ̀ yẹn ẹ̀ mọ̀ pé mi lè máa mọ̀ ẹ̀ mọ̀ pé aráàlú òyìnbó láwa London boy but àwọn èèyàn sọ fún mi ní sèpé Kóìkì bàbá tẹ̀ ráyè wọnú oko ká ṣàgbẹ̀ wá dáadáa oúnjẹ yẹn tẹ̀rí the first thing ta kọ́kọ́ láti ní agbọ́kọ́ gbọ́dọ̀ make sure pé oúnjẹ wálẹ̀ prices oúnjẹ wálẹ̀
at least tó bá tẹ̀ jẹun wà nílà káyè wà wá mọ̀ bí i iṣẹ́ lọ Martins nísìnyí ọmọ tó ń bá mi ṣiṣẹ́ a lè jẹ́ kí gbogbo àwọn staff wa mọ̀ pé ẹ má nẹjọ́ kò tí Koiki Media nìkan ẹ gbọ́dọ̀ lọ wá iṣẹ́ tẹ máa tún máa fọwọ́ kún o lóòótọ́ àwa máa ṣe wọn bá ká lè ṣe fún yín everybody must go and have something to do you must have something to do má jalè ní mo kàn fẹ́ má lo jìbìtì look ṣẹ́rí there are many most tẹ́mi bá gbé Nàìjíríà bí atọ́lẹ́mi ti lẹ́ exposure ni àmú gbọ́dọ̀ lówó lọ́wọ́ because opportunities yẹn pọ̀ but ó wà risk dẹ̀ wà ṣẹ́rí inú Nàìjíríà risk tó wà nínú Nàìjíríà ó high ju risk tó wà níbí báyìí lọ torí tó bá ti jáde láàárọ̀ àdúrà ni pé kí mò ń lu ẹ̀ tó ní break kó má kọlu ẹ̀ àdúrà ni pé kó má jẹ gbé many things are happening kò dẹ̀ síbi tí kò sí problem wà káàkiri gbogbo àgbáyé but ẹ jẹ́ ká ṣèfò yẹn sílẹ̀ ẹ jẹ́ ká padà ṣẹ́rí mi ìdí màmá lọ́mọ́ wá fún yín ni pé nígbà ayé Buhari torí gbogbo yín ní sẹ́yìn máa ń compare pé ká padà sáyé Buhari mo máa ń gbọ́ àwọn statement yẹn kí president Tinubu gbé yín padà sáyé Buhari ṣọlá kíyàn máa fẹnu ẹ̀ sọ pé kọ́lọ̀ jẹ́ ká padà sẹ́yìn àbí ká máa lọ síwájú but ẹ̀yin wo the short term àwa ń wo the long term there's two different things you look at the short term and the long term àwa ń wo kí ni long term influence president Tinubu fún wa I said it before money do I trust him to give us Yoruba nation I don't think I trust him but nígbà tá a ti lọ ráwọn ọba wa ó láwọn kọ̀ọ̀kan tó sọ sí wa létí ó láwọn kọ̀ọ̀kan tó gbé kalẹ̀ fún wa pé ẹ tẹ̀ kọ́kọ́ jẹ́ ká ṣe ààbò ilẹ̀ Yorùbá dáadáa náà ilẹ̀ ààbò yẹn kọ́ là ń ṣe lọ́wọ́lọ́wọ́ nísìn olóyè nìkan kọ́ ló máa ṣe a máa ní àmọ̀tẹ́kùn tó máa ṣiṣẹ́ by now èmi expect pé ó yẹ kọ́ grandma nílé bí grandma ti kúrò Nàìjíríà bẹ́ẹ̀ ṣe mo wà lórí ètò grandma mo wà lórí live by mo wà lórí mo ti dé London padà máa pè yín tí ma ti tọ́ ma all right my grandma all right àwọn náà wà Nàìjíríà àwọn ìyá lálùbáríkà àwọn ìyá dáadáa many people wants to come to Nigeria and as many people wants to come to Nigeria they will do a lot of things kò sí nǹkan táwọn ibo yàn lè ṣe kíní kàn wọ́n àmọ́ máa ń fi ìpá jíyà wọn kúrò lórí bẹ́ẹ̀dì ni wọ́n máa ń fi jíyà wọn kúrò lórí bẹ́ẹ̀dì àwọn ọmọ àlè àwọn ọmọ ọ̀rànkíran àwọn tí wọ́n mọ important of culture Yorùbá ló ní culture jù Tinubu cannot be the only one to make the citizen feel happy kí ni gómìnà yín ní state yín sà ní state yín mà kí ni governor yín ṣe láti make yín happy kí ni governor mi Dàpọ̀ Abíọ́dún ṣe láti make àwọn ará Ogun state happy kí ni Ayédàtiwá ń ṣe láti èmi ò ṣe full member APC but àwa máa endorse president Bola Ahmed Tinubu I am not a card member carrier member mo ní party mo ní káàdì wọn lọ́wọ́ but èmi Ọláyọmí Kóìkì èmi ò ń ṣe àwọn tó máa gbójú sí ẹ̀yìn tó máa ní afẹ́ṣe Tinubu àwọn no gbogbo ara lèmi máa fi ṣe o gbogbo ara lèmi máa fi ṣe èmi Ọláyọmí Kóìkì ọmọ Ìjẹ̀bú Òde gbogbo ara mo fi ṣe Yorùbá nation gbogbo ara mo ṣe ti wà ní Yorùbá land gbogbo ara náà la máa fi ṣe ti president Tinubu kí ni mo ní lánàá mo ní Adeleke tí kò ń ṣe member APC wọ́n ní ó ṣí gbogbo títì gbogbo ọ̀nà ẹ̀sìn ṣiṣẹ́ kódà mo ṣì rí bàbá wa Ọ̀rẹ́ Òrìṣà ó náà kọ́ tún lọ sí bí i interchange kan lánàá àbí flyover or something lánàá mo ṣì rí fídíò yẹn tí kábíyèsí sọ̀rọ̀ so kí ni gọ́vnà ẹ̀yin náà lọ bá gọ́vnà yín pé kí lẹ̀ ń ṣe láti fi make wa happy ọ̀tọ̀ ní federal ọ̀tọ̀ ní state ọ̀tọ̀ ní local wọ́n ṣe ń kọ́wọ́ fáwọn state yín ṣé àwọn state governor yóò rówó gbà ṣé ẹ̀ ń sọ fún mi nísìnyí pé state governor gba allocation ní every month àti state tó wúlò àgbogbo state tiwa ló wúlò but àìmọye state tó wúlò ní north ẹ̀kọ́ council kọ́ papọ̀ kọ́ sọ́dọ̀ ẹyọ kan wọ́n pín yẹlẹyẹlẹ wọ́n wá ní northern state ló pọ̀ ju south west lọ mélòó ni wọ́n lókè ọ̀yà lọ́hùn gbogbo ẹ̀ náà ni Tinubu ló máa láti rectify wọ́n gbọ́dọ̀ tún sensor ṣe because àwọn Britain ló create fake sensor tí wọ́n ń lò títí dé ní tí náà ti fi sọ fún wa pé àwọn làwọn pọ̀ jù wá lọ ibi tí kò sómi lókè ọ̀yà lọ́hùn kí ni gómìnà yín ṣe ẹni kí Tinubu make you happy báwo ni Tinubu ṣe fẹ́ make you happy what is our government doing to make us happy Babájídé Sanwó-Olú pressure wà ní Lagos state pressure èrò ti pọ̀ jù how can 20 million people be in one state ó máa drain infrastructure yẹn ó máa drain mo rí yàn kan tó yàgbẹ́ lórí canal lánàá ó yẹ kí n tì sínú canal yẹn kó wọnú ẹ̀ ṣé kí yàn máa yàgbẹ́ síta ẹ̀yin gbalé nísìn ẹgbà face my face you ẹni tó gba 1 bedroom ẹni tó gba 2 bedroom ẹ̀ ń sanwó ní every year tọ́dún máa ti fẹ́ parí báyìí ẹ̀mí máa kó sókè torí pé ẹ fẹ́ sanwó lé àwọn wèrè kan ń bọ̀ láti north wọ́n dé láàárọ̀ wọ́n máa yàgbẹ́ káàkiri wọ́n máa dalẹ̀ káàkiri wọ́n nílé kankan tó ń gbé how can we live in that kind of society ẹ wá ní kí Lagos kó kí ẹ rí result kí ó jáde lára Lagos state Lagos kàn try láti gbéra ni torí owó tó ń wọnú Lagos kò ṣòwò kékeré but the infrastructure is just too much infrastructure yẹn ó ti mẹ́hẹ̀ and the only way we can do it now is kọ́ bẹ̀rẹ̀ sí channel ẹni tó fẹ́ wà lóńdó ó fẹ́ raṣọ ní Èkó ni kọ́ bẹ̀rẹ̀ sẹ́ndẹ̀ ó ní láti lọ gbé lẹ́kọ̀ọ́ tí wọn náà bá ti rí nǹkan tó fi ń pawọ́dà ní state so let us start asking our governors what are you doing to make our life easy Moriembe Ajasco so ẹ jẹ́ ká fìyàn sílẹ̀ mo ní 15 minutes mo fẹ́ padà sórí ọ̀rọ̀ Buhari torí ẹlòmíì ti gbàgbé kí Tinubu gbé wa padà ká padà síbi tí a ti wà tẹ́lẹ̀ Ọlọ́run jẹ́ kémi padà síbi tí a ti wà tẹ́lẹ̀ àwa fẹ́ tẹ̀síwájú ni mo gbé sórí Google ó jẹ́ kó yé mi pé nígbà Buhari o àwọn investment ló lọ sí Niger ẹ farabalẹ̀ o Niger is not part of Nigeria kódà èmi tẹ̀ expect pé route Benin yẹn ó yẹ kí President Tinubu bá wa expand kí àjọṣepọ̀ àwa àti Benin kí ó túbọ̀ dánmọ́rán in terms of business wise in terms of connectivity in terms of networking because bí Buhari náà ṣe lọ sí Niger nìyẹn tí President Tinubu bá wá lè ṣe lọ sí Benin ẹ kọ́ bá wa channel ẹ̀ padà wá sí gbogbo ilẹ̀ Yorùbá láti Kwara Kogi Ondo Ọ̀ṣun Èkìtì Ọ̀yọ́ Ògùn Lagos
We have governors that are collecting lot of allocations and they are not delivering. Wọ́n deliver nǹkan kan fún wa. Ẹ wá àwọn bú Tinubu nìkan lókè. Àwọn ẹlòmíì ò tẹ̀ mọ́ gọ́vnà ẹ̀ mọ́. Kò dé ń ṣe àwọn political people wọn nìkan ló gbọ́dọ̀ máa gbádùn. Gbogbo wa ni ká jọ gbádùn ẹ̀. Gbogbo alájọ nílẹ̀ Yorùbá. Because àwọn gọ́vnà bẹ́ẹ̀ lẹ dìbò fún wọn. Yes, bẹ́ẹ̀ lẹ dìbò fún wọn. So, mo kí èèyàn wa lẹ́ǹkan sí. Mo kí ní gbogbo ibikíbi tí ẹ bá wà. Ẹ jẹ́ ká tẹ̀síwájú. Now, during his tenure, ìyẹn late Muhammadu Buhari, during his tenure, while he was in government, these are some of the things Buhari was able to do for people in Kunle Bakers, mo rí ẹ, òun ti sáré send, ó dẹ̀ wọ́n máa sùn ní Canada, bí night ló ń ṣe, Ọlọ́run bá wà pẹ̀lú ẹ̀, tẹ̀tọ́jọ́ mẹ́ta tó ti fún mi lówó. Bàtà àráyé ṣe program lọ títí, thank you so much for the super chat, I'm grateful. During his tenure, former Nigerian president Muhammadu Buhari made significant investment in Niger Republic. Significant. That means kò ń ṣe ẹyọ kan, kò ń ṣe méjì, kò ń ṣe mẹ́ta. Prioritizing regional integration and trade. Do you know what that means? Integration, pé kí àwọn Fúlàní tó ń bẹ ní Niger kó wà láàrin wa, kájọ máa gbé, kájọ máa jẹ, kó máa bí, kó máa rẹ̀ sí, kó máa fáwọn Yorùbá, kó fẹ́ Yíbò, kó take gbogbo position tó bá lè take. Ìwọ wá ní kí President Tinubu kúrò níbẹ̀ nísìn. Ṣé rí pé aláìdániwá ni. Torí ebi ń pa wá, ìyà ń jẹ wá bí, ká lé President Tinubu lọ. No, ní ta fẹ́ nìyẹn náà. Ká lé President Tinubu lọ. Ó ṣe dárí Kunle Bakers. Ẹ jẹ́ n túbọ̀ yẹn kàkẹ́ gbọ́ dáadáa. During the tenure of the late Muhammadu Buhari, èmi ti sọ fún olóyè tẹ́lẹ̀, àwọn èèyàn máa ń wọ́ndà pé mo dúró ti olóyè. Mo gbogbo Yorùbá mo dúró ti kò ń ṣe olóyè nìkan. Mo dúró ti bí ìṣọ̀run ni. Mímí kan ní ti mídíà mo dúró ti, ní tara mo dúró ti, ní ti tẹ̀mí mo dúró ti. Àwítọ́ yẹn kan ní ṣe àti di court, tí olóyè ti fi mí sí court ọ̀dẹ̀. Tí olóyè wá fi gbogbo wa sí court, gbogbo àwọn ọmọ ẹgbẹ́ ìlú ẹkùn. Ẹ ṣé gan ni. Tá a bá dúró ti olóyè, Ọọ̀ni dúró ti olóyè. Nígbà tí Ọọ̀ni òrìṣà, ẹ mọ position yẹn ni. Ó ní ẹ bá mi pè é Ìgbòho òòṣà, ẹ bá mi pè é Ìgbòho, ìwọ́ṣẹ̀ wà ń sọ láàárọ̀ yìí pé o mọ bí tí Ìgbòho ṣe jẹ́. Nígbà tá à ń lọ airport, nǹkan méjì, mo rí ẹni tó ń yàgbẹ́, bá ṣe jáde báyìí, àwọn ọlọ́pàá tó ń ṣe check-in, wọ́n kọ̀ park wa ní come down, mo bọ́lẹ̀, mo yá fìdí dára dúró, iṣẹ́ tẹ fẹ́ ṣe, ó ráìtò, agbẹnusọ Ìgbòho lèmi o, Yorùbá lọ́lọ́pàá yẹn, Ọlọ́run bá mi kẹ́yìn, gbogbo èèyàn ọlọ́pàá wa, tèmi láìkọ́ ṣiṣẹ́ wọn, mo mú ní mo lọ airport ni o, at any time, at the run late, not really run late, but at run late, because now in the flight yẹn, mo dẹ̀ gbọ́dọ̀ débẹ̀ 3 hours before, ó dẹ̀ ti ń di more than 2 hours, ẹ̀rẹ̀ mọ̀ pé 1 hour on my close check-in, àbẹ̀ mara ticket mi olóyè lórí àyíká fìdí, kọ́lọ́n kó ṣàánú ẹ̀. Ọlọ́pàá yẹn bó ṣe tí mo gbọ́ pé Ìgbòho bá oníbàbá wa nìyẹn, ó ti di pọ́nmọ́ lọ́àbí lélẹ̀. So má wàá forúkọ Ìgbòho má fi jalè, má forúkọ Ìgbòho má lọ fi dáràn. Àfẹ́ yẹn, but tẹ bá ní problem tó le ju yín lọ, tẹ́ ẹ̀ ń ṣe pẹ́yìn lẹ́ṣẹ́, tó lóye bá lè dá sí, fine, tó bá lè dá sí, Ọlọ́run bá yín dá sí. Ẹ jẹ́ ká dúró lórí Buhari. Buhari ṣe bàbá, ó gbé owó Nàìjíríà, owó tó yẹ kó fi tún Nàìjíríà ṣe, kó pín sí gbogbo Nàìjíríà, gbogbo 36 states, ó lọ fi ṣe integration ní Nàìjíríà. Mo wá ń bi ọmọ Yorùbá nísìn, ọmọ Yorùbá mélòó ló ti relocate lọ sí Niger? Tí bá béèrè pé ọmọ Yorùbá mélòó ló ti relocate lọ sí Niger, bóyá fraction of 10, àmàrà àwọn tó máa lọ lóòótọ́, bóyá fraction of 10. Bóyá the fraction of 10. Ọmọ Yorùbá mélòó ló ti relocate lọ sí Niger lénìí? Kí lẹ fẹ́ lọ ṣe ń bẹ̀? Kí ló ń ṣe ń bẹ̀? Then tá bá dẹ̀ compare àwọn ìlú tó gbara wọn kúrò lọ́wọ́ France, number 1, their population is not up to Lagos State. Èdè kan dẹ̀ ló ń sọ ló ṣe yíra wọn. Èèyàn lè tí work nínú ti Nàìjíríà. Ààrẹ ìtọ́tọ́rọ̀ àfẹ́ ṣe táwọn coup plotter tó fẹ́ yọ President Tinubu wọ́n nítorí ebi ń pa yín. Kẹ̀bẹ́ náà lẹ pariwo pé ebi ń pa yín lọ́sẹ̀ fẹ́ yọ kú. So ṣe ni pé àwa gan la fẹ́ kó bára wa. Ibi tá ti pariwo ebi ń pa wá o, ebi ń pa wá o. Àwọn northern political elite wọ́n wá fẹ́ ṣe kú. Ṣèbí Yorùbá náà ló ń pariwo ebi ń pa wá, ebi ń pa wá, ebi ń pa wá. Lára pé ń pariwo ebi ń pa yín, ọ̀rọ̀ yẹn dé military barracks ní north. Ẹ lọ ka pépà tàná. The purpose and the reason why tó ṣe fẹ́ ṣe kú tó fẹ́ yọ President Tinubu kúrò lórí wọ́n nítorí pé Nigeria is a failed state and people are hungry. Ebi ń pa yín, ọlọ́mọ ayẹkẹ́ ibi kókó bá wa. Ebi ń pa wá, ebi ń pa wá, ebi ń pa wá. Ariwo yẹn lẹ pa títí àwọn coup plotter bá wò pé ṣe tó bá wá ṣe kú yẹn nísìn, ṣe mọ̀ pé tó bá sọ fún yín pé torí ebi ń pa yín ni, ṣe mọ̀ pé máa shut up. During his tenure, former Nigerian President Muhammadu Buhari, mo ní 10 minutes left, made significant investment in Niger Republic, prioritizing regional integration and trade. Ó gbé integration lọ síbẹ̀ pé kájọ máa ṣe, kájọ máa bí, kájọ máa rẹ̀ sí. Ó wá gbé òkòwò lọ sí Niger. Owó mélòó lẹ́yìn ṣe lọ Niger? Èyí tẹ̀ ń wò mí tẹ̀jọ́ ọmọ Yorùbá. Owó iṣu mélòó? Mo rù dé London ni. Jókòó síbẹ̀ kó máa sọ pé kò sí nǹkan kan. Mo ṣe máa bẹ́ẹ̀ tí bá dé padà lọ́sàn-án nísìn. Iṣu lẹ́ ń wò yìí. Sórí wẹ́tẹ̀. Iṣu yìí kò tẹ̀ tó dajì ni a máa rà ní London. Ghana rẹ̀ lọ́ ti kó wá. Iṣu Ghana là ń jẹ jù. Eléyìí nísìn mo gbédé ni. Bó ṣe heavy tó yìí, mo rù débí báyìí ni. Ẹ wá imagine kí a máa rí size issue yìí láti Benue State, láti Ondo State, láti Ekiti State. Irú gọ́vnà wa Dàpọ̀ Abíọ́dún nísìn tọ́nà àwọn ti Chicago airport
kọ́ wá ní kólúkálukú o láàrin ọdún kan ẹ gba seed ẹ bọ́ sínú oko ẹ bẹ̀rẹ̀ sí lọ gbé iṣu tó bá ti rẹ́dì àwọn kan máa jẹ́ off taker àwọn á máa gbà lọ́wọ́ yín wọ́n á ti fún yín ní size tá a máa fẹ́ wọ́n á máa gbé sínú box á máa dé Europe á dé America á dé Asia níbo ni wọ́n ti ń jẹ iṣu jókòó síbẹ̀ kó máa ní kò sí nǹkan kan. ẹ rò pé mi dábàá àwọn journalist jókòó sáà abroad ni àwa máa ń wálé wá ṣe investigation ni. So ẹ jẹ́ ká padà sọ́dọ̀ Buhari kí ni Buhari ṣe? The major cross-border investment and agreement included Kano to Maradi railway. Kano ó gbé rail project láti Kano ó gbé wọ Niger ní Maradi at the cost of $1.96 billion. ó gbọ́dọ̀ àbí ó ti gbọ́ láàárọ̀ yìí túbọ̀ máa ní bí n pa ẹ́ Buhari gbé owó wa ó gbé $1.96 billion of Nigerian money ó gbé lọ sí Niger látara pé wọ́n fẹ́ ṣe train láti Kano lọ sí Maradi. Lóòótọ́ kí ni ìwúlò coastal road fún wa àbí but nígbà tí bọ́ọ̀ mi tó ń bá mi ṣiṣẹ́ Afọlábí ó ní ṣé mo mọ̀ pé ó máa cut journey láti Èkó dé Ondo state within 2 hours wàá dé Ondo state tó bá parí coastal rail yẹn kọ́lọ̀ jẹ́ kọ́ rí parí àmọ́ bí ọ̀rọ̀ Africa project ṣe máa rí wọ́n máa bẹ̀rẹ̀ kò sí finishing. tí ó bá yẹ èdè ń pa wá kéèké èdè ló ń pa wá èdè ló ń pa wá Buhari gbé kàn ṣe $1 million ni mo sọ $1.96 billion ni Buhari gbé lọ sí Kano tó wá dùn lọ sí Maradi ní Niger. o gbọ́ rí àbí o rò pé ṣòwò rẹ̀ máa sọ ilé fún ẹni kò ní sọ revolution now revolution now revolution now. ṣé Tinubu náà ló gbé project yẹn lọ síbẹ̀ ìyẹn kan. Crude pipeline and refinery project Buhari ní ìyẹn was 2021 ìtí mo kọ́kọ́ sọ yẹn kí n parí yẹn Kano to Maradi railway Buhari gbé wọn ṣẹlẹ̀ eléyìí máa fi ṣe campaign o campaign tèmi against pé ẹ fẹ́ Tinubu eléyìí máa gbé jáde fún yín ẹ tó bá ti lóun fẹ́ Tinubu máa gbé lè jáde fún yín ṣùgbọ́n eléyìí máa tẹ̀ mọ́ ilé títí tá máa fi lọ dìbò tó bí a tó bá ń gbé lè wà á rò pé Buhari ó ṣe eléyìí tán ẹ bá wa power tap 5 minutes náà ló kù torí mo ní appointment tó pọ̀ tí mo gbọ́dọ̀ tètè máa bẹ́ sọ́nà. Kano to Maradi Buhari gbé $1.96 billion owó Nàìjíríà ó rú lọ sí Maradi níbo ni Maradi Niger Republic. That was awarded in 2021. Buhari administration approved the construction of 284-kilometer standard gauge train line linking Kano in northern Nigeria directly to Maradi in Niger. Sori pé bí ṣe stress ẹ̀yẹn ló máa jẹ́ kó etí ẹ̀ tó ti dín yẹn. Tí president Tinubu náà bá kó $1 billion fún Ìgbòho fún ìwé kòkò tí pọ̀ jù láti fi lọ ṣe ààbò fún gbogbo ilẹ̀ Yorùbá ìwọ náà máa rí tiẹ̀ jẹ́ ń bẹ̀ ìwọ náà wá pọ̀n lára bó o fẹ́ yàn àbí ẹ̀ ń jẹ́ kí Tinubu kúrò mẹ́rin kí ìrẹ̀kùn lè kó lè collapse idiot all over the place bomb bastard ẹ̀yàn mú àlè jókòó sórí TikTok àfẹ́ Tinubu Buhari gbé $1.96 billion owó Nàìjíríà ó rù lọ sí Niger ṣé Niger yẹn ṣé mi máa travel lọ síbẹ̀ lọ bá wọn ṣòkòwò ni wicked Yorùbá people wicked ìyẹn lọ bẹ́ẹ̀. This was in 2021 ẹ jẹ́ ká tún mú mi jáde ní 2018 Buhari gbé crude oil pipeline and refinery project of $2 billion ó gbé láti Nàìjíríà ó jù lọ sí Niger wọ́n sign memorandum of understanding to build a petroleum refinery in Katsina State, Nigeria and connecting the pipeline to transport crude oil from Niger Teneri Desert field ó fẹ́ gbé crude oil tó ń bẹ nínú Nàìjíríà táì tí mo bá ṣe fẹ́ ṣe tó ẹ́ pọ́ ti fi jalè for many decades tó ti fi destroy gbogbo Ogoni land mo tẹ̀lé lórí train lánàá táwọn kan fi síbẹ̀ àwọn Ogoni people wọ́n bí wọ́n protest ni wọ́n ṣàlẹ́mọ́ ra train nílé tí mo dé wọ́n mú gbogbo owó Nàìjíríà wọ́n fi ń ṣe fatala àwọn nìkan ló dàbí pé ọmọ ọlọ́ba ni wọ́n àsìkò tí wá wá dé àwa fẹ́ lu tiwa mọ́lẹ̀ ká lu Tinubu mọ́lẹ̀ gbẹ́ká kíkọ́ ìkíjáde kó bá yín lu Tinubu mọ́lẹ̀ kó fi platform ẹ̀ kó bá yín fi lu Tinubu mọ́lẹ̀ ìyẹn ò lè bọ́ sí o tó bá jẹ́ pé yẹn ló wá ó máa ná tàtà ìyẹn ò lè bọ́ sí mo sọ́rí èmi ò ń ṣọmọ àlẹ́ Yorùbá ọ̀rọ̀ social media kan lélẹ̀ mo fẹ́ transformation ní gbogbo ilẹ̀ Yorùbá pátá mo fẹ́ 24 hours electricity mo fẹ́ kí ayé wa kó rọrùn mo kí ẹ̀yin èèyàn wa lẹ́ǹkan sí ìyẹn lọ bẹ́ẹ̀ nígbà tó tún di 2020 cross-border highways Buhari gbé $81 million and the Nigerian government approved construction contract for roads connecting Jigawa àwọn state tí kò tẹ producing kankan fún Nàìjíríà àwọn wèrè state àwọn state tó yẹ kó ti close down kó ti collapse wọn kó gbé sínú another state àwọn wá ń fi owó yẹn àwọn governors wọn fi owó yẹn fi ń ṣe tàpàlà wọ́n fi ń sponsor terrorism wicked Yorùbá people wọ́n fi ń sponsor terrorism wọ́n fi ń ṣèkà fúnlẹ̀ Yorùbá tí gbogbo wa ta fi ń mí hẹ́hẹ́ òhò kí ni Jigawa ń produce fún Nàìjíríà tí wọ́n fi ń connect Jigawa lọ sí Niger state ó ní the Nigerian government approved an $81 million road construction connecting Jigawa and Sokoto, Nigeria, directly to Niger Republic. Àwa wí tán a ní kí Tinubu padà wá kó wá ṣe second term. Àwọn Yorùbá fẹ́ condemn ẹ̀, wọ́n fẹ́ lù mọ́lẹ̀. Wicked Yorùbá people. Mo kí ní Port Novo, ẹ bá ń kí gbogbo Àjàṣẹ́. Mo kí ẹ̀yin wa lẹ́ẹ̀kan sí. Once again, a very good morning, 9:28 a.m. live
Koiki Media. 4 plus 4 is equals to 8. That's Shedumari. Eshegoni Yawa Esther Wetuga. Buhari always do things that will favor the Fulanis. Àwa ní káwa náà ká tẹ̀ support Tinubu díẹ̀, bó tẹ̀ jẹ́ díẹ̀ ni, kó tẹ̀ lè rí tiwa rò. Kí President Tinubu tẹ̀lé, kó lè ṣàánú àwa náà díẹ̀. Kó tẹ̀ gbé owó, àwọn owó tí mò ń gbọ́ yìí, kó tẹ̀ jù sí South West, káwọn governors wa dẹ̀ rí lò. If not, a máa mú kan lẹ́pẹ̀ lẹ́yìn governors wa. Àìtí ráyè ti yín nísìn. Mo kẹ́yìn yẹn wa lẹ́ẹ̀kan sí. Mo kí wa pé ẹ káàárọ̀, àní pé parí ètò. Bẹ́ẹ̀ ni Tinubu for life. Gbogbo tó bá dẹ̀ fi support iléeṣẹ́ wa, òun náà ti fi account details wa síta, kò ní tán fún yín. Ó di mélòó mo ti sọ fún yín, ó ti di mẹ́ta kíkọ̀ tún sáré sọ fún yín, a ti sọ 1.96 billion wọ́n awarded ní 2021 rail project, a ti sọ crude oil pipeline 2 billion, a ti sọ cross border highway $81 million. Now security and vehicle donation eléyìí tẹ̀lé wa bí nínú jù bí ṣe ń rí eléyìí gbogbo tẹ̀lé wa eléyìí téèyàn kan bá sọ fún wa pé president Tinubu bá wọlé á jẹ́ pé ẹ fẹ́ràn lóyè ẹ fẹ́ jẹ́ kí ìrù ẹkùn Àmọ̀tẹ́kùn OPC àti ti Gani Adams tó ní ìgbà èmi ọmọ fi èèyàn ṣe máa sọ pé àwọn fẹ́ràn Tinubu ẹ̀dẹ̀fẹ́ tánú máa fún yín lówó bàbá wa Gani Adams tẹ́yìn bá sọ pé ẹ fẹ́ràn president Tinubu ibo lẹ ti fẹ́ rówó láti fi ṣe ọ̀rọ̀ OPC diaspora owó tí diaspora fi fún yín ò lè dàbí kí gọ́ọ̀mẹ̀ntì sponsor OPC náà kó sponsor Àmọ̀tẹ́kùn kó sponsor vigilante kó sponsor state police through our governors kó kó allocation lẹ́yìn lọ́wọ́ kí gbogbo yín bẹ̀rẹ̀ sí tọ́jú àwọn ọmọ yẹn káwọn ọmọ yẹn bọ́ sínú igbó kó defend gbogbo high road ẹgbọ́n tí Buhari ṣé bàbá ẹgbọ́n tí Buhari gbé lọ sí Niger ẹgbọ́n tí Buhari gbé lọ sí Niger ó ní òun fún wọn ní security and vehicle donation of 1.14 billion naira owó Nàìjíríà mo understand àwa bí tọ́yàn kan jókòó sórí TikTok ó sọ pé Tinubu ò ní wọlé ibẹ̀ ni kò jókòó sí. I don't understand Yoruba people. Buhari took 1.14 billion naira and donated for the administration for procurement of operational vehicle SUV to support security efforts in Niger Republic. While Nigeria was draining of insecurity, one pump owó lọ síbẹ̀ àmọ́ pé lóòótọ́ money was invested in security àwọn náà lọ kó jẹ. All the money that was for procurement of the military equipment was stolen and spent away during his tenure. Idiot all over the place. Nigeria is not working. We are hungry. Ebi ń pa wá. Ebi ṣe ń pààyàn ni. Many of you don't have this information because they're not going to tell you. Rufai on Arise TV is not going to bring this out again. Have you come and where is the primary certificate of President Tinubu? Where is the secondary certificate of President Tinubu? Benny, wasting our soldiers' lives. Our soldiers that should be well equipped. Our soldiers that should be fighting the banditry, the terrorism, the ISWAP, the Boko Haram. They were all drained out. Mo ní ẹ̀gbọ́n mi kan òun ti wà ní London outside London ló wà kó tẹ̀ ṣe ní London. He was a former soldier, one of the experts tó bá sọ pé àwọn tó mọ̀ pé àwọn kan wà tẹ́ pé àwọn ni kí ló máa ń pè wọ́n àwọn tó máa ń lo àwọn tẹ́ pé àwọn ló máa ń yìnbọn the long range olórúkọ tó máa ń pè wọ́n àwọn ẹ̀rọ máa ń gbé rifle tó máa ń yin long distance ìbọn. He left the Nigerian soldier. He is currently now in the UK. Mélòó sniper ẹ ṣe gan ni ó há mi lórí ni the sniper. Lẹ́sẹ̀kẹsẹ̀ láti connect ẹ̀ mọ́ àwọn tó wà ní state Londo state pẹ̀lú General Trustina kọ́ lè bẹ̀rẹ̀ sí build àwọn tó máa build. Idiot all over the place because you are hungry. Yes, Nigeria is not working. Have I told you that Nigeria is working? But I am telling you now what Buhari did to Niger Republic. Niger was around Nigeria. Is Niger a state to Nigeria that Buhari end up investing all this money into Niger? How about 1.14 billion? Lọ́wọ́ President Tinubu fún security. Kábíyèsí Elédùmarè. Mo mọ̀ pé olóyè ò lè dáná. I make sure pé gbogbo èyí state kankan lórúkálukú yìí máa rí nǹkan gbà. Bó jẹ́ ọ̀kadà mẹ́wàá ni, bó jẹ́ díìsì ni, bó jẹ́ bá àtẹ̀tí fún ilé K47, a ní right láti gbé pump rifle under the license of the government. Àákọ́ ẹ̀rọ dis mélòó ni diaspora lè fi support? This is why we have to be very, very, we should be very, very careful as we are going into the second term so that we don't derail everything. That our no fair. But if you go sọ̀rọ̀ mọ́ nísìn, a máa ṣẹ́nu kù. Mo kẹ́yìn yẹn wá lẹ́ẹ̀kan sí. As I am bringing the program to an end, I am asking again, what is the importance of Niger to Nigeria that the late Muhammadu Buhari end up investing so much? This is not the time to have my Tinubu ja. No. Àsìkò yẹn kọ́ lélẹ̀ rárá. So Tabamba Tinubu ja, that means we are happy that Peter Obi, we are happy for Atiku. In terms of here, what is the importance of Niger to Nigeria? What business do we have to do with Niger? I will even be happy if Buhari has invested this money to Southeast. I will be so happy. But we know that the North, that Peter Obi is licking their ass, does not like Igbo people. Because I don't know how Peter Obi is going to fix Nigeria in one term, as he says. I will fix Nigeria in 4 years. For where? So the northern cabals wants to make sure they do everything to bring down Tinubu. Yet, Buhari was able to invest heavily. While Buhari administration justified this commitment. Oh, justify it. But yes, I did all this to the north, to the Niger. They are Fulani, they are my brothers. So what are you going to do? Clemashe. Buhari sọ fún wa bẹ́ẹ̀. Ó tẹ̀ sí wa lójú pé what are you going to do? But what are you going to do? Buhari put all this. Why the Buhari administration justify this commitment? And we have Osibajo there that should have also said something, but they didn't allow him to say anything. They kept his mouth shut.
òun ni mò ń ka iná Google ẹ̀bẹ́ ní fóònù lọ́wọ́ tá a bá ti ṣe program tẹ̀yìn náà lọ Google kẹ́ka fúnra yín. ó bẹ́ẹ̀ ni mò ń ka ìwé mi òun ni wọ́n wájú mi ṣe mo ẹ̀rọ pé mò ń ka lórí ni òun lè léyìí tí mò ń ka nìyẹn ẹ Google tẹ́mi mo kọ́ síbẹ̀. While Buhari administration justified this commitment as strategic moves to boost sub-regional trade and mutually beneficiary energy market, the project generated significant public controversy and debate, critics' questions, and prioritization of foreign infrastructure over domestic development. Because all prioritize Niger than the domestic one. I want to listen, okay, President Tinubu, let's focus on the domestic. Let every state put something up. In the southwest, how our concern is we need adequate security. But the overall, why did Buhari not put state police and put all this investment under the state police? My name is Olabimi Koiki. I feel like now, this is just a small nugget to kick you start again this morning. Last year, you do marry. I did it and law. ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni. èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.